الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني الدرس السادس، إذا لك إليك لاتنو ترى تيسير النحو. الدرس السادس، إذا لك إليك nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a máa kọ́ ń bẹ̀ òun náà ni tí wọ́n pe àkọlé rẹ̀ ní al-mufradu wal-muthanna wal-jam'u. Al-mufrad òun ni singular, nǹkan yọ̀kan gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Wal-muthanna òun ni dua, nǹkan méjì. Wal-jam'u òun ni plural, látòrí mẹ́ta lọ sókè. wọ́n ní aláwọ̀kọ́ al-mufradu, wọ́n kọ́ fẹ́ ṣàlàyé al-mufradu fún wa. wọ́n ní huwa ma dalla ala wahidin aw wahida, wọ́n ní tó ń tọ́ka sí nǹkan méjì, nǹkan yọ̀kan lákọ, so singular masculine, àbí wahida singular feminine, nǹkan yọ̀kan lákọ tàbí nǹkan yọ̀kan ní ààbò. so eléyìí òun ni kíni, òun ni mufrad ó lè jẹ́ nǹkan yọ̀kan lọ́kùnrin lákọ, ó sì lè jẹ́ nǹkan yọ̀kan ní ààbò. wọ́n ní amthilatun lil mufrad, examples mufrad, àwọn example mufrad. wọ́n kọ́ pé al-mufradul mudhakkar, al-mufradul mudhakkar, singular masculine, lẹ́yìn náà al-mufradu al-mu'annath, singular feminine, singular masculine, singular feminine. akọ ọ̀yọ̀kan, nǹkan akọ lọ́yọ̀kan àti nǹkan abo àti nǹkan akọ, àbí nǹkan ọ̀yọ̀kan lákọ àti nǹkan ọ̀yọ̀kan ní abo. àwọn eléyìí wọ́n jẹ́ àpèjúwe fún al-mufrad. talibun ni pé a student, akẹ́kọ̀ọ́kùnrin ọ̀yọ̀kan, so ọ̀yọ̀kan ní abo akọ sí ni. mudhakkaru ni masculine ni, sì jẹ́ singular. talibatun, so eléyìí òun ni kíni, akẹ́kọ̀ọ́bìnrin ọ̀yọ̀kan, singular ni, ó sì jẹ́ feminine. talibatun, akẹ́kọ̀ọ́bìnrin ọ̀yọ̀kan. hafidhun, ẹni tó há nǹkan lọ́kùnrin tó jẹ́ ọ̀yọ̀kan. hafidhatun, ẹni tó há nǹkan lóbìnrin tó jẹ́ ọ̀yọ̀kan. muallimun, olùkọ́kùnrin kan. muallimatun, a female teacher, olùkọ́bìnrin kan. sa'idun, happy, ni pé ọkùnrin kan tó tínú rẹ̀ ń dùn, òun ni sa'idun. sa'idatun, obìnrin kan tínú rẹ̀ dùn. mujtahidun, a hardworking, onígbìyànjú kan lọ́kùnrin. mujtahidatun, a hardworking lóbìnrin, onígbìyànjú kan lóbìnrin. najihun, ẹni tó pass lọ́kùnrin, the one who pass, ẹni tó yege lọ́kùnrin ọ̀yọ̀kan. najihatun, ẹni tó yege lóbìnrin ọ̀yọ̀kan. àfáwa ní wa nulahidhu mimma sabaqa, a máa notice nínú kan tó ṣíwájú yìí, anna al-farqa bayna al-wahidi wal-wahidati
wípé ìyàtọ̀ tó wà láàrin ọyọ̀kan lọ́kùnrin àtọyọ̀kan ọyọ̀kan lákọ àtọyọ̀kan lábo òun ni pé annal wahidata òun ni pé eléyìí tó jẹ́ feminine yẹn o tazidu ala al-wahidi yóò máa ní àlékún additional bita'in marbuta yóò máa ní additional ta circled ta marbuta ẹ bá ṣe rí níbi so ta yìí òun ni ta marbuta òun ni ta marbuta muallimatun najihatun mujtahidatun sa'idatun muallimatun rí najihun najihatun so ìyàtọ̀ tó ń bẹ náà nìyẹn ni tazidu anna alwahidata òun ni pé eléyìí tó jẹ́ feminine yẹn o tazidu ala alwahidi bita'in marbutatin fi akhirihi yóò máa ní àlékún ta circled ta tí ó jẹ́ tí wọ́n ń pè ní ta marbuta ta tó tí ó wà circled ní ìgbẹ̀yìn rẹ̀ fa kalimatu talib so word talib yìí noun talib yìí word yìí wahidun ọyọ̀kan ni lákọ wọ́n sọ pé wahidun wọn kàn gba ọyọ̀kan lásán lérò bal ọyọ̀kan lákọ masculine singular iná ni fa'idha zidna ta'an marbutatan fi akhirihi fasarat talibatan tàbá wá fi ta'a marbuta circled ta yẹn tàbá fi sí gbẹ̀yìn rẹ̀ tó wá di taliba fahiya wahida ó ti di kíni ó ti di ọyọ̀kan lábo báyàn ó ti di ọyọ̀kan lábo yẹni pé singular feminine ó ti di singular feminine báyàn. ثانيا ẹlẹ́kejì òun ni المثنى dua yẹni pé nǹkan méjì afani huwa ma dalla ala ithnaini aw ithnataini almuthanna yìí òun ni nǹkan tó bá ń tọ́ka sí nǹkan méjì lákọ àbí nǹkan méjì lábo dua masculine àbí dua feminine nǹkan méjì lákọ àbí nǹkan méjì ní abo eléyìí òun ni muthanna òun ni dua. amthilatun lilmuthanna àwọn àpèjúwe muthanna examples of dua ani almuthanna almudhakkar bákanáà almuthanna almuannath dua masculine àti dua feminine nǹkan méjì lákọ àti nǹkan méjì lábo talibani two male students talibatani two female students akẹ́kọ̀ọ́kùnrin méjì akẹ́kọ̀ọ́bìnrin méjì talibaini kankan náà ni pẹ̀lú talibani ìtumọ̀ kankan náà ni talibataini ìtumọ̀ kankan náà ni akẹ́kọ̀ọ́kùnrin méjì talibataini akẹ́kọ̀ọ́bìnrin méjì hafidhani ọkùnrin méjì tí wọ́n há nǹkan hafidhatani obìnrin méjì tí wọ́n há nǹkan bẹ́ẹ̀ náà ni hafidhaini àti hafidhataini ṣùgbọ́n ó ní àwọn cases tó máa ń wá ní hafidhan tí ò ní wá ní hafidhaini ó sì ní àwọn cases náà tí ó wá ní hafidhaini tí ò ní wá ní hafidhani àwọn lẹ́yìn àpàdà máa mọ̀ insha Allah ta'ala kan mọ́ péjú méjì yẹn wá kábàlẹ̀ mọ̀ pé muthanna ó ní pattern méjì ó ní case méjì so shape méjì náà ni muthanna iná ló máa ń ní muallimani olùkọ́kùnrin méjì muallimatani olùkọ́bìnrin méjì bẹ́ẹ̀ náà ni muallimaini olùkọ́kùnrin méjì muallimataini olùkọ́bìnrin méjì so ká máa notice
níbi second case masculine dua, second case ẹ̀ tí wọ́n mú wá, a rí i pé uh, before ya and nun yẹn, before ya àti nun tí wọ́n add sí, before ya àti nun, harfu tó wà before rẹ̀ níbi hafidhayni, dha yìí fatha ló gbà, muallimayni, mímu yìí fatha ló gbà. bẹ́ẹ̀ náà ni last one yìí sa'idani sa'idayni, sa'idayni dáàlì yẹn before ya àti nun, dáàlì yẹn ó gbà fatha, ó gbà fatha, kì í ṣe kẹsìrà yìí náà ló gbà. so eléyìí la fi máa ń dá mọ̀sánná mà yàtọ̀ sí nǹkan míì tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tí í ṣe jam'u plural. so plural òun náà ní ṣépù yìí, òun náà máa ń wá ní irú kéèsì yìí, but ọ̀tọ̀ ní bá ṣe máa ń pronounce òun ká má dà pọ̀. sa'idani sa'idatani sa'idayni sa'idatayni. afáwani wa nulahidhu mimma sabaq, a máa notice nínú nǹkan tó ṣíwájú yìí anna al-farqa bayna al-muthanna wal-mufrad, wípé ìyàtọ̀ difference tó wà láàrin muthanna àti mufrad. anna al-muthanna òun ni pé dájúdájú muthanna yadua yazidu ala al-mufradi, ó máa ń ní additional, ó máa ń ní àlékún lórí mufrad. ní pé mufrad ni but nǹkan kan máa kún un, àlékún kí ni bí alifin wa nunin, àlékún alif àti nun, aw ya'in wa nun tàbí ya àti nun, àlékún alif àti nun or ya àti nun. yẹ bá ṣe rí ń bí àwọn tàti mú wá tẹ́lẹ̀ náà, alif and nun lélẹ̀ sa'idani sa'idayni, alif àti nun ya àti nun. so ibi náà alif and nun sa'idatani, har pé ìpínlẹ̀ rẹ̀ ní sa'idatun, sa'idatun. wọ́n ní sin báyìí ti di wọ́n fi alif àti nun bákan náà ya àti nun wọ́n fi sí, ó di sa'idatani sa'idatayni. يعني فكلمة الطالب، كلمة طالب مفرد، مفردني، فإذا زدناها ألفا ونونا فصارت طالبان. تبا في عليكم تبا شيء عليكم تعاد ألف أتي نون سي وادي طالبان، أو ياء ونونا تبي ياء أتي نون لا توافي سيني فصارت طالبين وادي طالبين، وهو مثنى. مثنى إنانية دوال إنانية مثنانية. أفن إذن تباري بو، إذن يبي تباري باي صاي تباتي بواي باي ولن تعصل لاستي المفرد المثنى ومو تبو وفو المفرد أتي المثنى. المفرد سنجله هوني طالب، مثنى ردوار يوم جاء طالبان أو طالبين، طالبان أو طالبين. مكان طالبة female students obìnrin akẹ́kọ̀ọ́ bìnrin. مثنى تي الدوال تي يوم جاء طالبتان أو طالبتين، طالبتان تبي طالبتين. so òun ni tá مربوطة يعني في كالة مربوطة يعني في كالة ساكولد àtúká àsọ̀dì tá nọ́mà tá, àsọ̀dì nọ́mà tá. so lẹ́yìn náà wà mú alif àti nun àfikún, fi alif àti nun àfikún tàbí ya àti nun jẹ́ bá ṣe rí náà wà examples yìí. hafidhani mufrad ni muthanna tí yóò máa jẹ́ kí n hafidhani tàbí hafidhatayni. حافظان أو حافظين يعني مثنى يوم جاء، وكان حافظة حافظة مثنى يوم جاء حافظتان أبي حافظتين.
sọ̀tún túmọ̀ sí pé tó bá yẹ kó obìnrin ni wá a fẹ́ sọ̀rọ̀ ana talibatun I am a student akẹ́kọ̀ọ́ ni mí so talibatun yẹn á jẹ́ kó ká gbọ́ yóò jẹ́ ká gbọ́ yí pé female student náà lẹ́nu tó ń sọ̀rọ̀ tí wọ́n bá pé méjì wọ́n sọ pé kí ni nahnu talibatani we are two students we are two female students akẹ́kọ̀ọ́bìnrin méjì ni wá wọ́n ní sọ pé talibani bí talibun tóbìnrin bá ń sọ̀rọ̀ kò sọ pé ana talibun ló sọ pé ana talibatun ana tawilatun I am tall obìnrin sọ pé ana tawilatun I am tall mo ga tó bá yẹ kó àwọn méjì ni wọ́n sọ pé kí ni nahnu tawilatani nahnu tawilatani we are both tall àwọn méjèèjì ga afáàní wa hakadha fi baqil amthila so bẹ́ẹ̀ ló ṣe wá rí bí àwọn àpèjúwe tó kù náà so bí a ṣe máa rí lọ iná nìyẹn lẹ́yìn náà ẹlẹ́kẹta òun ni aljamu plural aljamu plural ẹ̀pin tójú méjì lọ mẹ́ta lọ sókè afáàní aljamu plural yìí huwa ma dalla ala akthara min ithnayni aw ithnatayni òun ni tí ó bá ń tọ́ka sí in tó ju méjì lákọlọ àbí méjì lábò ẹni pé in tó ju dual masculine àbí dual feminine lọ tọ̀tọ̀ tí wọ́n sì pé jẹ́mọ̀ ìṣe jẹ́mọ̀ akọ nìkan ló wà jẹ́mọ̀ abo náà wà jẹ́mọ̀ akọ wà masculine plural wà bákan náà jẹ́mọ̀ abo feminine plural afáàní amthilatun lil jam'i àwọn àpèjúwe jẹ́mọ̀ àwọn àpèjúwe plural lélẹ̀ tullabun students masailu issues àwọn àlámàrí talibatun hafidhuna so àwọn eléyìí plural iná ni wọn afáàní fa kalimatu tullab word tullab yìí this word called tullab تدل على مجموعة من الطلاب أنتكسي a group of students يزيد عددهم على 2 أو 2 يكي أنكا وجو méjì lọ lákọ àti lábo أنكا وجو 2 lọ وكلمة مسائل so word مسائل هنا تدل على مجموعة من المسائل هنا أنتكسي àwọn group of issues àwọn àlámọ̀rí tó pọ̀ akthara min ithnatayni tó ju méjì lọ lórí tí wọ́n fi mú ithnatayni lásán wá níbí tí kìí ṣe tí wọ́n mú ithnayni àti ithnatayni wá yẹ bó ṣe wà níbi tullab so ìdí ni pé masail ohun tiẹ̀ singular rẹ̀ feminine nan singular mufrad feminine ni so kò sí kí n tọ́ka sí nǹkankan ju feminine náà lọ mas'alatun mas'alatani masailu bó ṣe rí nìyẹn wa kalimatu talibatun kalima talibati tadullu ala majmu'atin min at-talibati akthara min ithnatayni òun náà ń tọ́ka sí group of students group of female students tí pé wọ́n ju méjì lọ wa kalimatu hafidhun kalima hafidhun yìí gbólóhùn hafidhun yìí tadullu ala majmu'atin min al-hafidhina ó ń tọ́ka sí group of huffaz group of people that memorize something akthara min ithnayni pé wọ́n ju òǹkà wọn ju méjì lọ so kí ló tí wọ́n fi mú ithnaini lásán bí wá tí wọ́n mú ithnaini àti ithnatayn náà wá kí bá yẹ sọ níbi masail so ìdàkejì masail náà ilé ìdàkejì rẹ̀ iná lélẹ̀
sọ nítorí pé alḥáfidhúnà yìíḥáfidhúnà yìí àtiḥáfidhínà kò sí fún abo, àwọn ọkùnrin lásán ló wà fún. So torí ẹ̀ jam'u al-mudhakkar as-salim mìíràn náà pé jam'u al-mudhakkar as-salim mìíràn ni gẹ́gẹ́ bá ṣe máa padà mọ̀ insha Allahu ta'ala. So حافظون àwọn ọkùnrin lásán ló wà fún. وهكذا في كل جمع àfààní bẹ́ẹ̀ ló ṣe wá rí níbi gbogbo jẹ́mọ̀ tá a máa rí bẹ́ẹ̀ ló ṣe rí bí àwọn jẹ́mọ̀ tá a máa rí sọ bá ṣe máa rí tí wọ́n máa wà nínú lélẹ̀. mo lérò pé ó yẹ insha Allahu ta'ala. سلينا الأسئلة exercises. هات المثنى لكل اسم مما يأتي ونكم مثنى وكأن ورقة بيوة bring their dual words مو ووا ni dual form مسلم مسلمة ناجح ناجحة. أكاكنيا سؤال الثاني بير لكج هات الجمع لكل اسم مما يأتي bring the plural form of the coming words. So mú plural gbogbo àwọn orúkọ tó ń bọ̀ yìí wá mu'minun mu'minatun nasihun nasihatun masjidun. السؤال الثالث ìbéèrè ẹlẹ́kẹta هات مفرد المثنى أو الجمع مما يأتي wọ́n ní kó mufradu muthanna tàbí jam'u nínú àwọn kan tó ń bọ̀ yìí wá. So àwọn kan yìí mufradu wọn ilé tó bá jẹ́ muthanna ń bẹ ó mufradu ẹ̀ wá ilé tó bá jẹ́ jam'u nínú àwọn kan tó wà ń lẹ̀ yìí á mú mufradu ẹ̀ náà wá. kitabani aqlamu aqlamun muhsinuna kutubun. So ilé tó bá jẹ́ مثنى به أم مفرد به ليتبقى جمعنا أم مفرد تنوع. السؤال الرابع بير إليك يعني املأ الفراغ الآتية بما يناسبه fill in the following gaps with what suits it. mú fill àwọn dí àwọn àlàfo tó ń bọ̀ yìí pẹ̀lú nǹkan tó ṣe déédéé wọn. àwọn àlàfo tó ń bọ̀ yìí dí wọn pẹ̀lú nǹkan tó ṣe déédéé wọn. المفرد المثنى الجمع. So àfi làwọn gaps yìí gap lélẹ̀ waladani awladu. So waladan مثنى awladu jam'u àmú kìíní àmú mufrad ẹ̀ wá bintun mufrad nìyẹn. مثنى is omitted وموا بنات أو نجمع. so أمو مثنى بنت بنات أم مثنى وا عالم scholar عالمان two scholars أمو جمع عالم وا. so إليه مفرد is omitted blank. مصحفان two مصحف ní Quran ilé tàbámú lọ́wọ́. so printed Quran wà ní tí wọ́n kọ sínú pépà wọ́n ní mushaf. wọ́n fún wa ní mufrad wọ́n lè fún wa ní jam'u rẹ̀ àmú mufrad wa àmú jam'u rẹ̀ náà wà. so bí ilé bó ṣe rí náà ilé ní parí ad-darsu as-sadis àti nù tíra taysiru an-nahwi. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.